because this is just a special update from Ekiti State, southwest of Nigeria. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Màá fi sílẹ̀ kẹ́ bá wa sọ̀rọ̀ tí bá need láti interject láàrin méjì, I will do so. So I will hand over fẹ́yìn nísìn kí ẹ máa bá wa sọ̀rọ̀ lọ wá tí èmi á máa gbọ́n tí a bá fẹ́ ní nǹkan tá a máa bá yín sọ along the line. Àti iṣẹ́ àti ẹ̀kú àdúrótì ẹ̀kú àdúrótì àwọn ọmọ Yorùbá tí a wà ń lé ẹ ṣé gan ni o, ẹ ṣé gan ni sà, ẹ ṣé gan ni mà. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe lọ lẹ́nu nígbà tí a máa dé Ìkọ̀lé local government tí ìṣẹ̀lẹ̀ burúkú tó ti ṣẹlẹ̀ mo rí pé kì í ṣe nǹkan tí eléyìí tí a bá lọ nìkan, a rí pé kì í ṣe òun nìkan kọ́ la bá lẹ̀ bẹ́ẹ̀, a rí pé ìrọ́ ti ṣẹlẹ̀ before tí a fi ẹ̀gbọ́n láti akọ̀ròyìn kankan pé bóyá wọ́n ti gbé bóyá ní ìgbàgbé ẹni fi gbé tá a ti fi kọ́ ní anywhere. Nígbà tí a lọ tí a dé sport kan tí a ní ká yà ká jẹun ni ìyá tí ó ń tó oúnjẹ tó ń ní láti sọ fún wa wípé ọmọ bíbí ìlú kábíyèsí ilé tó escape mọ́ wọn lọ́wọ́ yẹn ni òun pé ibùgbọ́n pé ọmọ ọba gan ni òun ṣe. Tẹ́jọ́ tẹ́ bá ń bá wa sọ̀rọ̀ torí àǹfààní àwọn èèyàn wa tó ń tẹ́tí gbọ́ wa nígbà tẹ́ bá ní kábíyèsí yẹn àwọn ọmọ kábíyèsí pọ̀ nílẹ̀ Yorùbá ẹjọ́ ó wà important ká máa specify kábíyèsí tá à ń sọ torí ẹlòmíì lérò pé kábíyèsí tó wà láàrin Èkó ni so ká lè jẹ́ káwọn èèyàn wa kọ́ mọ ibi tí à ń sọ̀rọ̀ lọ ẹ ṣé gan ni sà. Kábíyèsí tí à ń sọ yìí kábíyèsí ní ìkan lára àwọn kábíyèsí Ìkọ̀lé local government nítorí pé àwọn mẹ́ta ni wọ́n lọ lánàá yẹn, ìkan lára wọn escape mọ́ àwọn agbénipa yẹn kó tó di pé wọ́n mú àwọn méjì balẹ̀ lára wọn, so kẹta yẹn ni à ń try láti refer sí so that now ẹnì yẹn wá ń bá wa sọ̀rọ̀ wípé tó bá jẹ́ pé a tètè débẹ̀ yẹn sport tí a ti fẹ́ jẹun yẹn pé wọ́n ṣẹ̀ gbé òkú kọ̀ọ̀kan jáǹsì pé òkú yẹn pé dírẹ́fà Ìlọrin ni pé ó máa ń ná Ìlọrin sí Àbújá ni pé lé ọjọ́ Sunday ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ó ń bọ̀ pé ibùdó ó fẹ́ dúró jẹun lé ọ̀dọ̀ wọn pé but àwọn èrò inú ọkọ̀ ló sọ wípé àwọn ò lè dúró báwọn kánjú tó wá ní pé kó máa lọ ìyẹn náà wá gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu ó lọ along the road bó ṣe rìn síwájú ní the same Ìkọ̀lé local government yẹn ni wọ́n ní àwọn Fúlàní yẹn jáde sí wọn tí wọ́n yìnbọn pa dírẹ́fà tí à ń sọ̀rọ̀ ń pa yẹn tí wọ́n ní wọ́n ṣẹ̀ gbé kọjá àkọ́rí tó kọ sí ìyá yẹn sọ fún wa wọ́n ní wọ́n ṣẹ̀ gbé òkú ẹ̀ lọ kọjá ni láìpẹ́ kó tó di pé àwa débẹ̀ so nígbà tí àwa wá wò á hàn pé gbogbo ìṣẹ̀lẹ̀ ilé tí wọ́n tẹ̀ ń sọ yìí àtọ́lé anywhere ní ti ọ̀rọ̀ dírẹ́fà yẹn àgbọ́ bóyá wá ní àwọn oníṣìí kan tó gbé àwa òun kò tá àgbọ́ but along the line ìyá yẹn wá sọ̀rọ̀ lọ wípé this very kábíyèsí tó escape yẹn wípé ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ tí àwọn people yẹn máa wá àtàkì ẹ̀ pé kì í ṣe àkọ́kọ́ lélẹ̀ tó dẹ̀ máa escape wọn lọ́wọ́ pé bọ̀dì bàbá jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe gan so wọ́n ní bóyá òun ni oríṣi kó bàbá yọ àwa ò lè sọ yẹn. ẹlẹ́ẹ̀kejì nígbà tí gómìnà ìpínlẹ̀ Èkìtì tán wọlé sí ìlú Ìkọ̀lé local government agbéra a lọ sí pálásì ọba ẹjọ ẹ má bínú sàmú orúkọ yọ kíní ẹ sápá mi lórí mi sà ẹjọ ẹ má bínú sáré fún mi ní èmi ní ìsìkè sáré orúkọ ìlú yẹn sà ẹjọ sà. wá tí wọ́n dúró láti fún wa ní because ó ṣe kókó pé orúkọ tí a bá ń dá kí ó wà in reference pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nílé tí gbogbo wa lẹ́ẹ̀kan sí tí à ń bá àwọn ọmọ ìlú kẹ́dùn à ń kíyàn gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko adẹ̀kọ́ ara fẹ́ra kù pẹ̀lú ètò ìṣẹ̀lẹ̀ akí gómìnà wa ọlọ́lá wa ìyẹn gómìnà Oyèbánjí tí wọ́n dìde láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ gbogbo wa náà la kúkú ti ń sọ tẹ́lẹ̀ pé ilẹ̀ Yorùbá oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ níbẹ̀ àmọ́ kọba Elédùmarè kó jọ nínú ọlẹ́ kó má jẹ́ kí àwọn ajínipa kí wọ́n gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ lẹ́ẹ̀kan sí eléyìí tí a kàn ń sọ yìí update ni kò ń ṣe tó máa lọ títí torí pé àsìkò bọ̀ tó bá tún di lọ́la a tún máa fún yín ní update sí a kò fi gba bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní yàjóyàjó lọ́dọ̀ correspondent wa tí wọ́n wà ní ìlú Èkìtì ẹ jẹ́ kí mi mú orúkọ yẹn jáde torí pé àwa náà ní níbí báyìí lọ́dọ̀ wa wà tí àwọn náà bá ṣe ń try láti wà lọ́dọ̀ tiwọn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri ó yá ẹgbọ́n sókè. ẹ ṣe gan ni sà ìgbésẹ̀ Èkìtì
Rùsí Èkìtì ní orúkọ ìlú yẹn sà. So Okay. that ìgbà tí gómìnà wa débẹ̀ gómìnà fi ọ̀rọ̀ wá àwọn èèyàn ìlú tó jẹ́ olóyè ìlú àwọn tíṣà gbogbo wọ́n ṣàsọ̀rọ̀ ń pa ibi ọ̀nà kan tí ò dáa pé kí gómìnà tó bá wọn ṣe yẹn náà gómìnà dẹ̀ promise pé bí òṣòwò gan lẹ́ẹ̀bi tí wọ́n bá fi máa rówó ni wọ́n á lọ fún wa lọ wa wọ́n á ṣe. àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀ wọn bá yẹn dáadáa bọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí a gbọ́ tí àwọn èèyàn ń sọ ó dàbí pé ọ̀rọ̀ yẹn wọ́n dìde plan àwọn ọba yẹn ni according to nǹkan táwọn ará ìlú ń sọ bíi pé wọ́n plan wọn pé wọ́n ń gbógun ti ajínigbé láwọn ọba tán pa yìí bẹ́ẹ̀ ni pé àwọn ti mú bí iṣẹ́ tán ti ń gbógun tì wọ́n ní òun ló dàbí pé wọ́n ṣe target wọn kí wọ́n lọ mú àwọn ọba yẹn kó lójú ọ̀nà. So from there àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi iṣẹ́ takuntakun táwọn ọba yẹn ti ṣe pé wọn ò fi ọ̀rọ̀ security ṣeré pé even gómìnà fúnra wọn wá confam ẹ̀ wípé ní that very day tó ṣẹlẹ̀ yẹn ló sì ní àwọn ọba kan tó sì ń bá wọn ṣe meeting lọ́wọ́ nípa ọ̀rọ̀ security pé wọ́n parí meeting yẹn wọn kò pé ànáwà sí tí ìròyìn tẹ̀ wọ́n lọ́wọ́ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ so tó túmọ̀ sí pé wọ́n ní wọ́n ti gbé ìgbésẹ̀ gan before kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ tó dẹ̀ gómìnà address wọn gómìnà wọn dẹ̀ bí kó yé wọn pé tọ́wọ́n bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn pé kán jọ o kọ́wọn ará ìlú kọ́ máa wàá bẹ̀ wọ́n pé kán fi ẹnìkan kalẹ̀ o pé because tí èdò bá lọ́wọ́ nú pé ara ilé wa wà ń bẹ̀ o pé wọ́n dẹ̀ máa ṣe iṣẹ́ yẹn débi pé wọn ò ní kó aláìṣẹ̀ o pé wọn ò ní kó aláìṣẹ̀ pé pọ̀ àwọn ará ilé wa tó wà lẹ́rìn wọn pé gbogbo wọn lọ́ máa fojú wọn léèkì láìpẹ́ láì jìnnà káwọn dẹ̀ ti rí a lot of information náà pé iṣẹ́ dẹ̀ máa dún lé orí wọn pé but nǹkan ìyọ̀kan tó lè gba àwọn ní jẹ́ mi wípé kán wá mú èèyàn kan kéèyàn kan wá máa sọ pé family lágbájá ni family tàbẹ̀mẹ̀dùn ni pé àwọn ò ní lísìn sí o pé yẹn lọ́wọ́ fẹ́ gbọ́ o pé wọn ò wá kán wá máa bá wọn pẹ̀pẹ̀ o so gómìnà bá wọn sọ̀rọ̀ gómìnà dẹ̀ promise àwọn tíṣà tó wà ń bẹ̀ náà fún àwọn máa dáàbò bo àwọn tíṣà yẹn pé kán máa wọrí because gómìnà gan sọ wípé a lot of these ṣàgbọ́n ló ti sá lọ ń bẹ̀ tó yẹ pé fún àwọn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó sì wà ń bẹ̀ fún àwọn tẹ̀sí lè fara dáadáa táìmù yìí so ibẹ̀ ni gómìnà ti gbéra tí wọ́n lọ ó da ìlú ìmọ̀jò ní ọjẹ́ local government tó ti bọ́ sí another local government ní tí ìkan lára àwọn ọba yẹn wà lára àwọn ọba tí àwọn agbẹnipa yẹn tí wọ́n pa nígbà tí a máa débẹ̀ a rí pé kò sí network ní ibi tí kábíyèsí ní palace sí tó jẹ́ pé inú igbó ni ibẹ̀ yẹn nígbà tá a máa débẹ̀ a ṣàfi gómìnà fi ọ̀rọ̀ wá àwọn ṣíàmà lẹ́nu igbákejì ọba náà sọ̀rọ̀. ṣé ẹni sọ̀rọ̀ ṣé ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọba kejì tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ní ibi tí gómìnà lọ yẹn the second place. bẹ́ẹ̀ ni sà ọjẹ́ local government. ọ̀dà ẹ̀gbọ́n sókè sà. so chairman local government sọ ìlọ́ọ̀ tí iṣẹ́ tí bàbá yẹn ti ṣe lẹ́nu ìgbà tó jẹ ọba pé because kò tí ì pẹ́ tó ṣèjọba kò ń ṣe ọ̀kan tó ti dàgbà so ó ṣèjọba ní ẹlẹ́gbẹ̀ẹ́ ìdìgbà tí igbákejì ọba máa sọ̀rọ̀ igbákejì ọba ní nígbà táwọn fẹ́ fi jọba wípé àwọn pé ó ní ọ̀gán tó ń lọ́bì fún pé pọ̀pẹ́ àwọn sọ wípé ẹni tó máa bá wọn tún ìlú wọn ṣe káàbà wọn gbógun ti ìsìnkú pé irú èèyàn yẹn làwọn fẹ́ pé nígbà tí wọ́n dẹ̀ fi jẹ́ pé àwọn dẹ̀ rí tó dì lébà fún wọn pé àtìgbà yẹn lọ ní ọ̀rọ̀ kidnapper ti reduce because wọ́n ní tó bá ti gbé yàn ní ibẹ̀ yẹn before wọ́n máa ń gbé wọn lọ sí igbó kan wà bẹ́ẹ̀ tó léèkì mọ́ Kwara State ibẹ̀ yẹn inú igbó yẹn lọ́ máa ń kó wọn lọ ìdíṣẹ́ ní igbó tàn sọ iná ó líǹkì pẹ̀lú àbọ̀ bíi ìlú bíi mẹ́sàn-án tí bá ní ṣe mistake because àmọ́ igbó yẹn dáadáa náà igbó yẹn jẹ́ igbó ó líǹkì mọ́ Ìkọ̀lé local government líǹkì mọ́ Kogi líǹkì mọ́ Kwara igbó yẹn ṣáà líǹkì mọ́ different. so bọ́dà mélòó ká tó tẹ̀síwájú bí bọ́dà mélòó ló connect Èkìtì jáde tí yàrá bá fi jáde kúrò lọ láti ìlú Èkìtì kí ni the next border tá máa kàn. the next border tí a máa kọ̀ ṣe ní local government yẹn sá. no nínú state gangan tí yàrá bá fi jáde kúrò nínú Èkìtì. tí yàrá bá fẹ́ jáde kúrò nínú Èkìtì. bẹ́ẹ̀ sá ìyàmóye tó jẹ́ Kogi state. ok Kogi ìyàmóye tó jẹ́ Kogi state ni a máa kàn tí a máa lọ sí ọ̀nà Àbújá. ọ̀dà ẹ̀gbọ́n sókè. so wọ́n ní nígbà tí kábíyèsí sáà bá wọn ṣiṣẹ́ yẹn tó ń bá wọn ṣiṣẹ́ yẹn wọ́n ní along the road kábíyèsí ò ní ìyàwó kábíyèsí ti kú tó jẹ́ pé kábíyèsí dẹ̀ fi ọmọ mẹ́ta kalẹ̀ sáyé lọ tó dẹ̀ sì kéré tó sì jẹ́ ọmọ tó sì kéré tó jẹ́ ọmọ mẹ́ta tó jẹ́ pé kábíyèsí ló ń ojú tó ọmọ wọn tẹ́lẹ̀ so
so wọ́n dẹ̀ àwọn ará ìlú wa bẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkìtì pé kó jọ pé kó bá wọn ran àwọn ọmọ yẹn lọ́wọ́ kójú má bàa tì wọ́n pé because ẹni tí ò ní ìyá mọ́ tí ò ní bàbá mọ́ so gbà tí gómìnà máa gba mic tí àwọn máa sọ̀rọ̀ gómìnà ní kọ́wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ yẹn pé because ìyẹn ló kọ́kọ́ ṣe kókó ná pé because ẹni tó kú ó ti kùnà pé kò lè jí dìde mọ́ pé àmọ́ nǹkan tí àwọn máa ṣe fún àwọn ọmọ yẹn pé àwọn ò lè dàbí bàbá wọn pé bọ̀tọ̀ wọn máa gbìyànjú gbogbo ìrànlọ́wọ́ tí Ọlọ́run bá fi sí wọn lọ́wọ́ pé àwọn ò ní ṣe lórí orúkọ Èkìtì state government kí àwọn máa ṣe láti àpò ara wọn pé kí nìdí ni wípé pé tí àwọn bá sọ wípé àwọn fẹ́ ṣe láti Èkìtì state government pé tí gómìnà míì bá jẹ lé ẹ̀yìn wọn ó lè má lè ṣe mọ́ pé but àwọn máa ṣe lórí orúkọ wọn lọ ni tó máa fi defend ọmọ yẹn pé ojú òsì ní tiwọn pé iṣẹ́ dẹ̀ ti lọ náà ní orí wọn gẹ́gẹ́ bí lójú ẹsẹ̀ táwọn ti gbọ́ yẹn pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ pé kọ́ ọmọ yẹn kọ́ fọkàn balẹ̀ bó ṣe máa dé ọ̀dọ̀ pé gbogbo ẹ̀ ló máa yanjú pé kọ́mádé wọ́ọ̀rì. ìṣẹ́yìn ìyẹn ni ọba ti onímọ̀jò of ìmọ̀jò ọba Ọlátúnjí Olúṣọlá bí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ok ó ní ọmọ kékèké tí ò ní ìyá tí ò ní bàbá mọ́ tó tọ́ jẹ́ mẹ́ta. so ti ibi tí gọ́fìnà kọ́kọ́ lọ òun ni ti ẹlẹ́sùn of Ẹ̀sùn ọba Babátúndé Ògúnṣọlá. bẹ́ẹ̀ sà. ok ọ̀rà. so from there ibẹ̀ náà ni ok sà. à ń gbọ́ yín. so ibẹ̀ náà ni a ti gbọ́ pé ní àná yẹn the same àná yẹn wọ́n kidnap ẹnìkan náà láfta ìgbà tó pa àwọn ọba ẹ̀ tán wọ́n wá sí ìmọ̀jò yẹn wọ́n wá kidnap èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but sport ìmọ̀jò yẹn kọ́ lọ́ ti pààyàn náà ti padà dé sí o but wọ́n tún padà wá sí ìmọ̀jò from Ìkọ̀lé local government tó ti pààyàn wọ́n cross wá sí ìmọ̀jò wọ́n kidnap máa kan wọ́n ní máa yẹn ìyàwó ẹ̀ lóyún sínú nígbà tí wọ́n ń gbé wọn lọ ó dà pé chairman local government yẹn sọ pé àwọn ń pọ̀ ṣù wọn but ìgbà tó ní wọ́n máa dé inú oko kan wọ́n ní wọ́n rí ègbìrà kan tó wà ní oko yẹn wọ́n ní ègbìrà yẹn sọ pé ègbìrà yẹn ó lie down nígbà tó rí wọn bọ̀tọ̀ wọn ò rí ègbìrà yẹn láwọn sọ fún wọn pé òun rí wọn pé 12 ni wọ́n ṣe pé bọ̀ pé wọ́n mú ẹnìkan tó kidnap yẹn fún wọn mú dání pé jàlámíà ni wọ́n wọ́ gan so wọ́n ní wọ́n ṣá trace wọn ò rí wọn mọ́ wọ́n ti lọ wọ́n ní ìgbà tó máa da òru ẹ̀ ní ìyàwó ẹni tá à ń sọ yẹn ìyàwó ẹ̀ bímọ ìyàwó ẹni tó kidnap yẹn ìyàwó ẹ̀ bímọ ìgbà tó ojú wa máa mọ́lẹ̀ ní wọ́n gbé kókó wọ́n pe àwọn ẹbí mọ̀lẹ́bí ẹni tí wọ́n jí gbé pé almost 60 million naira wá wọ́n wá fi gba èèyàn wọn so ó jẹ́ bí àbọ̀ ìkọ̀lé àti ẹgbẹ́ local government tí a lọ lẹ́nu ó jẹ́ àbọ̀ tí a mú wá fún àwọn èèyàn sá. gbogbo ń tẹsán látẹ̀kan dárúkọ àbí kẹ mẹ́nubà bóyá gọ́vnà sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó jí gbé torí pé yàtọ̀ sáwọn ọba tí ó ṣaláìsí tí wọ́n ti wàjà ìyẹn onímọ̀jọ̀ of ìmọ̀jò Èkìtì ọba Ọlátúnjí Olúṣọlá àti ẹlẹ́sùn of Ẹ̀sùn Èkìtì ọba Babátúndé Ògúnṣọlá ọba Elédùmarè kó bá wọn kó tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ ní Èkìtì àwọn tí wọ́n jí gbé àwọn ọmọ iléèwé tó jí gbé ǹjẹ́ ní any update fún wa lórí ẹ̀ àti pé ǹjẹ́ gómìnà mú ẹnu bá nígbà tí gómìnà ń sọ̀rọ̀ torí pé a mọ̀ pé níbì kan network kò jẹ́ kí ẹ ráyè gbé transmission Koiki Media jáde síta àwọn fídíò kan tẹ́ ṣe à ń edit ẹ̀ lọ́wọ́ as quickly as possible a dẹ̀ rò pé àwọn fídíò náà jáde torí pé a mọ̀ bíyá gómìnà wọ́n dárúkọ ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tí wọ́n ń sọ̀rọ̀. ẹ ṣe gan ni sà gẹ́gẹ́ bí ohun tí gómìnà sọ nípa ọ̀rọ̀ ọmọ tó ń gbé náà ní wípé àwọn máa try gbogbo effort wọn láti wípé wọ́n gba àwọn ọmọ yẹn padà wálé láàyè tí nǹkan kan ò ní ṣe wọ́n gbogbo ẹ̀ ní gómìnà fẹnu. ok níbo ni gómìnà ti sọ̀rọ̀ yẹn ṣé ní ibi tí wọ́n kọ́kọ́ lọ lọ́dọ̀ ẹlẹ́sùn of Ẹ̀sùn torí pé à ń wo broadcast yẹn kó tó di pé gbogbo ẹ̀ mẹ́hẹ̀ àbí ṣé nígbà tó dọ́dọ̀ ọba Ọlátúnjí ní Onímọ̀jò. Ìmọ̀jò náà ti sọ́sà. ok Ìmọ̀jò náà ti sọ́sà. ọba Ọlátúnjí ní. lára àwọn security kan tí mo bá sọ̀rọ̀ ní ọwọ́ alẹ́ wọ́n jẹ́ kó yé mi tó jẹ́ ìlú ibi gbẹgbẹgbẹ tí wọ́n ti kọ́ àwọn ọmọ yẹn lọ. ibo nílùú náà ǹjẹ́ ìjà mórúkọ ìlú náà àmì local government ẹ. Èmùrè ni sà. ok Èmùrè Èkìtì. ọ̀dà. so wọ́n jẹ́ kó yé mi wípé wọ́n ti pè pé wọ́n ń dìmáàdì fún 100,000 naira according to ohun tí mo gbọ́ lẹ́nu nìyẹn pé wọ́n ti ń dìmáàdì fún 100,000 naira pé nǹkan tí ẹ̀rù ń bà wọ́n fún báyìí ni pé kọ́ máa ti lọ kó àwọn ọmọ yẹn cross lọ sí Edo State
because ibẹ̀ ń link. àwọn ọmọ mélòó ni à ń sọ yìí ǹjẹ́ ní nọ́mbà àwọn ọmọ tí wọ́n kó lọ àti pé irú iléèwé wo ni níbo làwọn ọmọ yẹn ti ń bọ̀ gangan àti pé níbo ló ń lọ. gbogbo àwọn information yẹn àti ìṣiṣẹ́ dórí ẹ̀sà. ok tó wà lè mọ anything pa ìpéwéyà orúkọ iléèwé yẹn o tàbí oye number of people gbogbo tó kó ní sport yẹn but ohun tá a ṣáà ń gbọ́ ni pé wọ́n ní wọ́n gbé driver wọ́n dẹ̀ kó àwọn ọmọ náà lóhun tá a gbọ́. ok so that means pé probability pé lọ́la à á ṣiṣẹ́ débẹ̀ mo gbádùn lọ so intelligent ẹ gbọ́ ni pé wọ́n ti make ransom demand mo fẹ́ ká túbọ̀ sọ̀rọ̀ nípa tí gọ́vnà sọ ní onímọ̀jò yẹn dáadáa lórí ìtàn ọmọ yẹn. ohun tí gómìnà sọ ń pa ibẹ̀rẹ̀ náà ni pé gbogbo ohun tí àwọn bá máa ṣe láti gba àwọn ọmọ yẹn àti ẹni tí wọ́n gbé lọ ní ìlú ìmọ̀jò yẹn gangan àti tàwọn ọmọ tó gbé lọ àti tàwọn tó pa àwọn ọba yẹn pé ohun tí wọ́n bá máa ṣe pé gbogbo láti lè gba àwọn kalẹ̀ àti láti fọwọ́ òfin gbé àwọn tó ṣiṣẹ́ yẹn kọ́ wọn máa ṣe pé because pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbọ́ pé wọ́n ti pè wọ́n láti alẹ́ àná yẹn táwọn dẹ̀ ti sọ wípé gbogbo tó bá máa gbà ní pé kọ́ fún àwọn pípọ̀ yẹn láti rí pé wọ́n rí kọ́wọ́ òfin bà wọ́n. so gẹ́gẹ́ bí ìròyìn tí mo dẹ̀ tún gbọ́ ní tí mo tún rí kà lọ́wọ́ alẹ́ a gbọ́ pé wọ́n ti àrẹ́sì suspect 5 kan nípa ọ̀rọ̀ kidnappers bọ̀ àmọ́ bóyá tọ̀wọ́n yẹn ni àbí kò ṣe tọ̀wọ́n yẹn but mi ti rí details news yẹn kàṣà. ok so ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tèmí ni torí pé nígbà tí àìtí ní clarity interview àbí ọlọ́pàá jáde láti wá sọ nípa ẹ̀ ẹ yẹ ká padà sí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí níbo ló ti ń bọ̀ àti pé níbo ló ń lọ kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àti pé àdúgbò eré àwọn gangan ló ti ṣẹlẹ̀ tó pé a mọ̀ pé ìgbà tí gọ́vnà máa lọ àbà wọn ni gọ́vnà lọ ìyẹn bí tí wọ́n ti ń ṣe ọba lérí àwọn aráàlú níbo ló ti ń bọ̀ níbo ló ń lọ like I said there is a demand from the terrorists for those adopted school children and they are between the age of 2 and 4 years old according to the news tango we cannot verify or clarify that yet and they are demanding 100,000 naira. We hope as the governor promised that they will be working very fast to secure most importantly these children that were kidnapped yesterday. There's also latest development coming from Ekiti State. 5 people have been arrested in the last 24 hours. We are not too sure whether they are linked with the current state of those that were killed yesterday. There's another one that is also from Imojo, where 60 million naira is now being demanded by the Fulani terrorists, even though the wife gave birth to a newborn baby midnight today. So these are come on the update from Koiki Media. We have just about 7 minutes or thereabout before we bring this update to an end, because this is just a special update from Ekiti State. Ìgbà tẹ́ máa gbéra látọ̀dọ̀ tí ẹ máa sọ specific ibi tẹ́ ti gbéra gangan ibo lẹ ti gbé ọ̀kadà àti pé ọlọ́kadà yẹn báwo ló ṣe lọ pẹ̀lú program tá a ṣe lénìí, because we are talking about dẹ́kẹ́dẹ́ fún wa ní distance even though we did a short video in between that. Kí ni distance ti ọba ẹlẹ́sùn sí ọ̀dọ̀ onímọ̀jò mo dẹ̀ pé ó dà pé àkàtọ̀ pẹ̀lú gọ́fúnà nígbà tó ń ṣe pé mọ́tò làwọn wà nínú ẹ̀ mò ń gbọ́ yín sà. Gẹ́gẹ́ bí ìgbà tí mi gbéra mọ́tò ni mo wọ̀ dé local government tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Mo fẹ́ ká máa dárúkọ local government wà very very important ṣàmọ local government lórí because of àwọn ọmọ tó ń gbọ́ wa. Mo ń gbọ́ yín. Láti ìgbà tí mo gbéra mo dé ìkọ̀lé local government mọ́tò mo wọ̀ débẹ̀. Nígbà tí mo máa débẹ̀ mo wá rí ìgbà tí mo rí gómìnà tí mo rí pé gómìnà ti ń lọ ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ mo ṣáńtà ọ̀kadà yẹn àjọ lọ ẹ̀sùn from ẹ̀sùn yẹn ìgbà tí gómìnà ṣe tán bẹ́ẹ̀ ọ̀kadà yẹn náà ló padà gbé mi wá sí Ọ̀yẹ́ local government padà kó tó di pé ó wá gbé mi látàgbàdà kò yí ìmọ̀dò yẹn wá padà gbé mi wá sí Ọ̀yẹ́ yẹn ni èmi ti wá free ẹ̀. kí ni distance láti kí ni distance yẹn taba lórí ọ̀kadà tẹ gbé yẹn at least ọ̀kadà tẹ gbé kí ni distance ẹ̀ síra wọn. distance tó wà bẹ́ẹ̀ pọ̀ jẹ́ because bí ìlú bíi 4 la ṣì máa kàn kátẹ̀ tó dé ìmọ̀dò yẹn ló máa jẹ́ ìlú 5 sí àti ibi tí mo ti gbọ́ ọ̀kadà yẹn sà. ẹ ṣe gan ni. ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ yín nílùú Èkìtì níbi tí ẹ ti fún wa ní rìpọ́ọ̀tì yìí. Ìgbà tí gómìnà gbéra ṣé gómìnà padà lọ sí ọ́fíìsì ni nígbà tí gómìnà kúrò ní Onímọ̀jò torí pé ibẹ̀ lẹ́yìn àti gómìnà ti di pé ti depart ibo ni gómìnà wá padà lọ nígbà yẹn. Bẹ́ẹ̀ni sà ohun tí gómìnà sọ nígbà tí wọ́n sọ ní Ìmọ̀jò ni wípé the same thing yẹn lọ sọ ní ẹ̀sùn tó ní àwọn máa lọ pé wọ́n ń lọ sí ìkan ọ̀dọ̀ àwọn ọba kankan ní same local government yẹn láti lọ ṣe ìpàdé
ààbò bí àwọn ṣe máa dáàbò bo ará ìlú tí gómìnà dẹ̀ tún fẹnu kàn pé pàápàá jùlọ àwọn gómìnà wa àwọn ọba wa káwọn náà kọ́ bá wa ti ẹsẹ̀ ilé kọ́ bá wa tì í bọ ìṣẹ̀lẹ̀ tó wà lójú ọ̀nà yìí kọ́ bá wa tì í bọ̀ pé because táwọn ò gbọ́ rí pé ogun kó Èkìtì rí o tí gómìnà fẹnu bà pé kì í ṣe security nìkan la máa lò pé káwọn náà kọ́ kẹsẹ̀ lébọ̀ bẹ́ẹ̀ ni pé kán ṣe tilétilé kán ṣe ètò tó bá yẹ káwọn náà ṣe tó tẹ̀sán bẹ́ẹ̀ pé òun lọ sí ọ̀dọ̀ ọba kan báyìí gómìnà dárúkọ ọba tí òun lọ ọ̀dọ̀ ẹ̀ but from there fóònù ti kún bẹ́ẹ̀ so kò dẹ̀ sí nọ́mọ́ lórí power bank ọ̀dọ̀ mi lórí òjé kí n ní gómìnà wọn because tó bá tẹ̀ lọ bẹ̀ kò sí ìkọ̀tún máa ṣe they ma fi report and again this is why we say tabatẹ fúnyàn ní power bank méjì at some point it will drain up tó bá yẹ pa ní mọ́tò tiwa ni they can easily go in that vehicle and recharge. This is the reason why you need the media to one media to live for you need the speed. I work in blogger. I am not a blogger. We have said that continuously. We don't blog. We don't do vlog. We are proper media. So modupalawo team wa tí wọ́n fún wa ní report ní láti ìlú Ekiti ìyẹn náà ni tomorrow we'll be giving more updates as well as we have them coming from Ekiti state. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ilé tí a tún ní kankan tẹ́ fẹ́ àdèmọ gbogbo tí a ti sọ kó tó di pé a máa yọ̀ǹda yín sà. Ohun tí èmi kàn lè sọ ní pé god issue ọ̀rọ̀ ìkọ̀lé local minister ọ̀gá tẹ bá rántí àti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ń bẹ̀ tí ẹ̀ fún ara yín gan ti ṣe tí ẹ̀ fún ara yín ṣe gan ní ìdílé lókun gọ̀mẹ̀ tí ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ à ń dẹ̀ máa padà tó máa sọ àti máa sọ a ní ọba tó pọ̀ ní ìlú ìkọ̀lé lókun gọ̀mẹ̀ wọ́n fi dé wọ́n àgbélé sí ọ̀rọ̀ yìí wọ́n ṣe tó bá tọ́ wọ́n gbéra alẹ́ àwọn ìdìbò kan àwọn ọba wa ń ṣe lọ́jọ́ kan náà tí lókun tó bá tó kú tó ṣẹ ọjọ́ wọ́n bá wa gbé ọ̀rọ̀ ìgbésẹ̀ yìí ọwọ́ nǹkan kan sọ̀rọ̀ ó sì wà ọjọ́ wọ́n bá wa gbé ìgbésẹ̀ wọ́n ti ń pa àwọn èèyàn wa yìí ti ń pọ̀ ó ti ń pọ̀ jù because ẹni tó lórúkọ òun ló ṣẹlẹ̀ tí gbogbo ìlú pé rárá ká àìmọye àwọn tí ò lórúkọ tí àwọn Fúlàní kan ti gbé ìtẹ̀lú wọn tí a gbọ́ òfin ní eléyìí tí kò sí nǹkan tó ṣe padà ṣẹlẹ̀ àwọn tí wọ́n sọ sí wọn ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà lọ́ọ̀bá máa bá mi tẹ̀ wọ́n sí Eshegoni, all the way from Ekiti State. Thank you so much for everyone that have joined us. This is how we'll be ending the program, but for the benefit of our listeners that are not Yoruba, I'm just going to do a quick summary in less than 3 minutes. We've been speaking to Koiki Media reporting from Ekiti State, giving us up-to-date development. We appreciate the governor, for coming out as swiftly as possible. We hope that security will be beefed up, not just in Ekiti State, across all the Yoruba state and local government. Across the southwest, we have 191 local government. It's a very, very tough task. We know that chief security are the governors. Their responsibility to make sure that security is paramount to protect lives and property. 2 kings were killed yesterday. The Onimojo of Imojo Ekiti, Oba Latunji Olushola, and the Elesun of Esun Ekiti, Oba Babatunde Ogushola, were killed when they were returning from a meeting in Irele Ekiti and Rijuvelo. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.